jẹ́jẹ́ sí alákàn ò ṣe jíjẹ o ò ṣe jíjẹ lókun o kò má má pariwo. bàbá oko sóòtù ti dé. kábíyèsí máa wo olè máa rọra alábẹ́dẹ́ náà. àjọrẹ́lẹ́wé ènìyàn àtàlábẹ́dẹ́ mi. àjọrẹ́lẹ́wé ni ọ̀rẹ́ mi ni ènìyàn mi ni àjọlọ primary school ẹ rí èmi wá dà lágbè òun wá ń fún mi lówó ṣé kò dá bẹ́ẹ̀ ni. irọ́ níjọ ṣálágbé ń lówó lọ́wọ́ ẹ wo ọ̀rọ̀ orí Instagram kan ní kẹ́ máa tẹ̀lé kì í sọrí Facebook tó máa ẹ̀pù ẹnìkan tó máa ní lágbájá lówó ẹni bá lówó kì í fẹ́ kan mọ́ irọ́ náà ń pa. wọ́n lélẹ́rẹ́ kan lówó owó jẹ́ nìkan lọ irọ́ ní gbogbo alájọ lówó owó oúnjẹ lání àwọn tó ń náwó fún wa wọ́n lówó jù wá lọ àwọn alábẹ́dẹ́ mi wọ́n lówó jù Shefiu lọ. kábíyèsí máa wọlé máa rọra kábíyèsí máa wọlé máa rọra. ẹ wò ipò yìí ń wẹ̀ púpọ̀. Àyìndé mo bá ẹ yọ̀ mo bá ẹ dúpẹ́. Sikirulahi mo bá ẹ yọ̀ mo bá ẹ dúpẹ́. Ó ti fi kékeré joyè o Àyìndé o. Rọyìm. Ó fi kékeré joyè Àyìndé o. Akó lórí ọmọ alájà àfúsá. Ọlámídé ọmọ Williams. Ọlọ́run tó yìn Adéjọkẹ́ òkú oríire. Bí eré bí eré o Àjọkẹ́ ti dolórí. Bí eré o Àjọkẹ́ ti dolórí. Ọba Sikirulahi mi owó lù la fi tọ́ ọmọdé ìlú ni àwọn ọmọ Síkírù Àyìndé Balógun Alájí àgbà orí ni ìgbà tí bàbá yín tẹ̀lé léré gbogbo wọn bú yín wọ́n ń pè wá lọ́lẹ̀ o ọmọ onílù tó wá jọba lódì olówó ọmọ onílù tó wá jọba lódì olówó ọmọ onílù tó wá jọba lódì olówó. Ta ló sọ pé onílù kan ò lárí o Àjọkẹ́ o ta ló sọ pé onílù kan ò lárí o ta ló sọ pé onílù kan ò lárí o ẹ wo ọmọ àyàn tó gorí ìkẹ́ bí ọba ẹ wo ọmọ àyàn tó gorí ìkẹ́ tó dọba ta ló sọ pé onílù kan ò Síkírù mi. Ọlámídé gbogbo orúkọ Síkírù Àyìndé ni wọ́n sọ ẹjọ́ gbogbo ẹ̀yin onífídíò yẹn ti pọ̀ jù kí ló dé bọ̀dá ibo lẹ́yìn ti wá ẹgbẹ́ kú ò ẹ pa pátápátá ẹ má wá bímọ ẹni kú ò. Síkírù mi
òtún wá pè náà ìdílé òtún wá pè náà ló ti jọba ó yá kádé pẹ́ lórí o èrò ṣẹ̀ṣẹ̀ láàfin ọba. Ayinde mi Williams o. Odi-Olowo ti lọ́ba o. Ayinde Williams o. Ọkọ Adéjọkẹ́ mi o. Ọ̀pọ̀ ẹ̀mí gígùn fún ẹ o. Ọ̀pọ̀ àlàáfíà fún ẹ o. Kábíyèsí Ayinde Sikiru o. Ẹ máa wá Ayinde mi pẹ̀lẹ́ o. Ọmọ Afusa alájà o. Mo dúpẹ́ èní ó ṣojú ẹ alájà Afusa. Mo dúpẹ́ èní ó ṣojú ẹ alájà Afusa. Ẹni fẹ́ jọba lẹ́yìn yẹn a ní sùúrù gidi gan. Ẹni fẹ́ jọba lẹ́yìn yẹn a ní sùúrù gidi gan. 20 ọdún lẹ́nì ìwọ ni 30 ọdún lẹ́nì ìwọ ni 40 ọdún lẹ́nì ìwọ ni 50 ọdún lẹ́nì 60 ọdún lẹ́nì 70 ọdún lẹ́nì 70 ọdún lẹ́nì. Ọya abiyamọ pàtàkì Afusa o. Ìyá o ẹ̀yin abiyamọ ayé o ẹ mójútó ọmọ yín. Afusa tún mójútó tiẹ̀ ló ṣe jọba. Màmá Láìdé olórí ọ̀dọ́ Afusa tún mi ò ṣeun o yeye o. Ajá Afusa ajá Afusa. Ìyá kábíyèsí ẹ̀dọ́nà kì í ṣòye ìyá ọba ló jẹ́ o kò joyè ìyá ọba o ẹ wò torí oyè pọ̀ wọ́n máa ń joyè ìyá ọba eléyìí kò joyè ìyá ọba straight ìyá tó pọ̀ tó gbóyún ẹ̀ sínú tóbi pọ́nrọ́ tó wá ń rèé láti kékeré títí tó fi jọba àsìkò tó wà yìí ọlọ́run má máa jẹ́ kó nira. Afusa ẹgbẹ́ kí n gbọ́ o. Àsìkò tó wà yìí ọlọ́run má máa jẹ́ kó nira. Àlàkẹ́ Adé. Àsìkò tó wà yìí ọlọ́run má máa jẹ́ kó nira. Aṣọ ẹ̀ sọ́wọ́ aṣọ ẹ̀ sọ́mọ́ aṣọ ẹ̀ sọ́wọ́ aṣọ ẹ̀ sọ́mọ́. Àsìkò tó wà yìí. Ọba Ayinde jẹ́ nkọrin kan ìyá tó mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ bàbá tó mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ àbúrò bàbá tó mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ àbúrò ìyá ẹ̀ tó mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ bùrọ̀dá ẹ̀ tó mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ àwọn àǹtí ẹ̀ tó mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ Àyìndé wọn ò ní fẹ̀yìntì sunkún ẹ̀ àwa ò ní fẹ̀yìntì sunkún ẹ̀. Bàbá tó fẹ̀yìntì sunkún ẹ̀ bàbá tó fẹ̀yìntì sunkún ẹ̀ ìyá tó mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ bàbá tó mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ bàbá tó mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ olórí ọ̀dọ́. Ẹ wo lórí ọ̀dọ̀ oúnjẹ Williams Ọlọ́ládé àbúrò wọn bá ọmọ ìyá ọba ọmọ bàbá ọba ọmọ pẹ́lẹ́ náà ní o.
ṣẹ́gbọ́ nígbà tí Síkírù Àyìndé kan ní pé ọ̀rẹ́ tó fọmọ ọ̀rẹ́ lóyún pẹ̀lẹ́ yẹn náà ni bàbá pẹ̀lẹ́ yẹn náà ni òun ló bí gbogbo ọmọ lálùbáríkà ìjọ ọlọ́run fọ̀run kan pẹ́lẹ̀ kó fọ̀run kẹ́ Síkírù Àyìndé Balógun kó tún fàyè kẹ́ Síkírù wọba kábíyèsí kó fàyè kẹ́ Lọ́ládé wọ́n á dìrú dìgbà ẹ máa rọ́wọ́ ṣàfin ẹjọ́ ẹ máa kọ́lé ńlá sáàrin Mushin ẹ máa gbalẹ̀ ńlá sáàrin Mushin ẹ máa lágbàlá sáàrin Mushin àsìkò tó ìjọba yìí ó yàtọ̀ àfihàn ọba àyàtọ̀ ilé ọba àmàyàtọ̀ Ọlọ́ládé béèyàn ò gbà tiyẹ Ọlọ́run ọba ti gbà tiyẹ. Ọba Síkírù kọ́ bá gbó kọ́ bá tọ̀ lórí àwọn ló wà wò gbogbo wọn bọ́ ṣe pọ̀ tó yìí inú wọn ò dùn sí ẹ tán irọ́ náà ń pa èké náà ń ṣe ṣùgbọ́n ewúrẹ́ tó lóun ó jèlúbọ afẹnufù afẹnurúfurúfu àgùntàn tó lóun ó jèlúbọ afẹnufù afẹnurúfurúfu tán bá parapọ̀ tán fẹ́ wọlé ọlá màláìka kan parapọ̀ wọn ó tún mọ́ bàbá rábíà sọ fún wọn ẹ sọ fún wọn Lọ́ládé o sọ fún wọn pé kán yé ṣọ̀tẹ̀ kán yé yadu sáde mọ́ Lọ́ládé abusa sọ fún wọn kán yé ṣọ̀tẹ̀ kán yé yadu sáde ẹni bá lọ tó lọ bọ́ba ṣọ̀tẹ̀ tó ń bọ́ba ṣọ̀tẹ̀ ó ti yadu sáde adé adé mọ́lẹ̀ ni bó ṣe wá yìí kò ṣe rí fímọ́ àjẹ́ ayé oṣù ayé àǹfààní ayé wòlíì ayé àwọn àgbààgbà ayé àwọn ló ń bá ṣe nísẹ̀yìn ẹ máa fojú ọmọdé wo Síkírù mọ́ ó ti dàgbà ọjẹ́. Síkírù odò kìkì ọmọ àná sóde o ẹ̀sìn kédò kìkì ọmọ àná sóde ìwọ òní tètè kú wàdálù lẹ̀ o wàdálù owó wàdálù ọmọ wàdátà ikú wà fi pẹ̀lú ẹ̀ òkìkí ọmọ àná sóde Àyìndé. òkìkí dé ọmọ àná sóde Àyìndé màmá dé ọmọ àná sóde. ìwọ òní tètè kú wàdálù owó wàdásí ọmọ wàdátà ikú wà fi pẹ̀lú ẹ̀. Àyìndé o ta ló ń lérí oògùn tí ò lérí owó olórí ọ̀dọ́ ìdílé ìjọba mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ ẹni mẹ́wàá ló ń dọba ọwọ́ ẹnìkan ló máa já sí tó bá ti já sọ́wọ́ ọwọ́ ẹnìkan àwọn tó kù kan parapọ̀ kan jọ ṣe ìlú dáadáa ẹni bá kàn tí ò bá gbọ́ ẹ sọ fún wípé ẹni bá dalẹ̀ kò ní dalẹ̀ ooo ẹni bá dalẹ̀ kò ní dalẹ̀ ẹni bá dalẹ̀ kò ní dalẹ̀ ooo. Ọlọ́ládé a ó béèrè ibi wọ́n bá gbé sí wa o Àyìndé a ó béèrè o wèrè fẹ́ dojú ọ̀la bòlẹ̀ àwọn ọlọ́tẹ̀ tó fẹ́ dojú ọ̀la bòlẹ̀ a ó béèrè o a ó béèrè ẹbí wo lóṣù wọn a ó béèrè o a ó béèrè a ó béèrè o. a ó béèrè o. Ọ̀yá Àyìndé máa sún bàtà kẹrẹrẹ. ìwọ máa sún bàtà kẹrẹrẹ. àwògàn mọ́ná. ìwọ máa sún bàtà kẹrẹrẹ. Ọlọ́ládé. ṣé ló máa bá wọn ọ̀tá. Ajá Afusa. ṣé ló máa bá wọn ọ̀tá.
yé pa. àwọn fẹ́ ajẹ́ mọ́mọ́ fẹ́ ayọ̀. àwọn fẹ́ ajẹ́ mọ́mọ́ fẹ́ ayọ̀. Ọlọ́run gbé ẹ̀ borí wọn o. Ọlọ́run gbé ẹ̀ borí wọn. Mo gbọ́ o. Ọlọ́run gbé ẹ̀ borí wọn o. Ajamusa Ayinde Dòpólé arẹrù má sọ. Eléyìí àtàrígbèjì òwúrọ̀ ó Dòpólé arẹrù má sọ. Àtàrígbèjì òwúrọ̀ ayin ó Dòpólé arẹrù má sọ. Àtàrígbèjì òwúrọ̀ Síkírù ó Dòpólé arẹrù má sọ. Ó ń gbé ẹ̀sìnkè mo wá dúpẹ́. Síkírù mo wá dúpẹ́ o Àyìndé mo wá dúpẹ́ torí pé irúnmalẹ̀ ṣáà ti bá ẹ ṣe tìyẹ. Ayinde mo wá dúpẹ́ o. Olódì olówó mo wá dúpẹ́. Ọmọ ní MUSHIN àjínà ọmọ ní MUSHIN ànákòrú ọmọ òye ṣẹṣẹ lùbà. Àyìndé mo wá dúpẹ́ o Síkírù mo wá dúpẹ́ Èdùmàrè ṣáà ti bá ẹ ṣe tìyẹ. Ayinde mo wá dúpẹ́. Abusa o ọmọ yín rù ú o àrùyé ó rù ú o ó rù ú o ó rù ú o Àyìndé rù ú o. Túrẹ̀rẹ̀ lóòrèrè o ó kẹ̀rìrìrì lẹ́jìgbò ilé ibi sóògbé tiwọn o rere. Ẹ̀yà wá wọ̀rọ̀ ẹ̀ wá wò ṣe ayé ayé Síkírù Ajamusa o. Ayé lọ tún wo ayé lọ sí àwa ò mọ ìyá àbádẹ́lẹ̀ kan ẹsẹ̀ owó lóye bá tètè bọ̀ ẹsẹ̀ ọmọ lóye. ó ń pé ẹmu lọ kẹ́mu bọ̀ ẹmu lọ kẹ́mu bọ̀ wálé. ẹ pa ẹmu lọ kẹ́mu bọ̀ wálé. ẹyẹ mu lọ kẹ́mu bọ̀ ẹmu lọ kẹ́mu bọ̀ wálé. ẹmu lọ kẹ́mu bọ̀ wálé. ẹyẹ mu lọ kẹ́mu bọ̀ ẹmu lọ kẹ́mu bọ̀ wálé. ọmọ wa dàmú lè gbó ẹmu lọ kẹ́mu bọ̀ wálé. ọmọ wa dàmú lè gbó ẹmu lọ kẹ́mu bọ̀ wálé. ọmọ wa dàmú lè gbó ẹmu lọ kẹ́mu bọ̀. kó gbèrè ẹ bọ̀ sí kó gbèrè mi bọ̀ èpínpín ó kó pín rè lásìkò tó wá jọba mo péré ajé o ajé ògùnkúnnù sọ ajé tí ń dámọ̀ lágara òjì kùtùkùtù wáṣọ làsọ́rùn adáṣọ gbìnrìngbìnrin lórí ọba ajé máa wá ẹ̀bọ̀ lọ́dọ̀ ẹ oníṣeyeye kí ló máa jẹ ìrìn ajé lọ́tún ìrìn ajé lọ́sì kó máa gbé bọ̀ lọ́dọ̀ ẹ ìyá alájẹ ti jẹ èmi ọmọ ajé oyè tí n ó jẹ lódì olówó ni mo sọ yẹn ọmọ ajé ọmọ ajé ọmọ ajé òdì olówó. ajé máa wá ẹbọ o Síkírù ajé máa wá ẹbọ ẹgbẹ́ kí n gbọ́ ajé máa wá ẹbọ o olódì olówó. Ọlọ́run ọba mọ̀ wípé mo nílò owó ire gbogbo máa wá mi bọ̀. ọmọ ajé ló ń kọrin ọmọ ajé ló ń jọba ajé ló jẹ ìyá ajé ọmọ ajé ló ń kọrin ọmọ ajé ló ń jọba ọmọ ajé ló jẹ ìyá ajé ọmọ ajé ló ń kọrin ọmọ ajé ló ń jọba ọmọ ajé ló jẹ ọba ajé. Síkírù Síkírù Ayinde kábíyèsí òdì olówó. Síkírù Síkírù ọmọ ajé òdì olówó. ọmọ wa bú sáàlì ìyàjà. Síkírù 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 Kàsímù o
Aliu ọmọ àgànràn pírẹsidẹ́ǹtì MUSHIN ẹ̀la ètò ṣe lọ́jọ́ tó jẹ́ pírẹsidẹ́ǹtì èmi ni mo kọrin fún Kúnlé ó tún ṣe ọjọ́ bíi 50 years bá àwọn àṣàbà jẹ́jẹ́sì ni mo kọrin fún ọmọ òní MUSHIN àjìnà ẹlùlù MUSHIN fún. ọmọ MUSHIN o ọmọ MUSHIN o Alibe ọmọ MUSHIN o ọmọ MUSHIN o Fèyíṣọlá ọmọ MUSHIN o ọmọ MUSHIN o Fèyíṣọlá ọmọ MUSHIN o ọmọ MUSHIN o ẹ̀jẹ̀ tèmi Àlàó dókítà ọmọ MUSHIN o Alibe ó wà l'Amẹ́ríkà ọmọ MUSHIN o ọmọ àgọ́rán ó wà l'Amẹ́ríkà ọmọ MUSHIN o bàbá ọkọ Fèyíṣọlá ó wà l'Amẹ́ríkà ọmọ